ìlú mi ìkírun àgànbẹ́ onílẹ̀ òbí ọmọ atẹ́niwíjọ́ ń kí yín kú lé o ẹ̀lẹ́ gbogbo ọmọ ẹrú ìdèrè ìwọ̀fà bẹ̀ wọ́n ò gbọ́dọ̀ dòtò nkòrò mo gbọ́ fín ìsọ̀lá ó jọun ọ̀rọ̀ òun ò kan níní o ọ̀rọ̀ yìí kàn mí onígègé ọ̀rọ̀ ilé ahéré ti múná lóru o ìsọ̀lá ẹ bá mi pé gbogbo àgbààgbà padà wọn ò gbọ́dọ̀ lóòdé àlọ́sùn ìkírun àgùnbẹ́ kòwé ìkáké kòwé ọ̀hún ò wá kòwé ọ̀hún kọ̀ dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ìrọ̀lá kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ya tani lólobó ikú ń pa o ẹ̀yà bàmí pẹ̀yìn dàtán ọ̀rọ̀ bá dàbí àlá ni ikú bá nawọ́ gán gbogbo lórí aṣọ tá a fi ń ṣàgbéjì ara tẹ̀lé ni ikú pa àwọn ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta mẹ́ni jọ̀jọ̀ tí kírun àgùnbẹ́ ń rí mú yangàn lódò Dr. Adéyẹmí ni ikú kọ́kọ́ pa tí kú ọmọ ọba kó wa róró abo ọmọ ọba Adéyẹmí mọ́lẹ̀ àìpẹ̀yìndà lakọni tá a gbójúlé bá tún ṣe Dr. Adéyẹmí ní jẹ́ àjọ máa lọ Gàsálí gbébọn tì ó sílẹ̀ wọ̀ àtòfiṣẹ́ ogun rán tá a gbójúlé juwọ́ sáyé ipá pin ọba Ìdùmarè bá wa fòpin sírú èyí là ń wí lọ́wọ́ lójú ọjọ́ bá tún yí padà ló bá dókùnkùn bíríbírí o èmi ò mọ bí kò ì ṣe bọ̀wọ̀ ìmọ̀ lára àwọn ìlàrí Olódùmarè kábíyèsí rẹ o ọba alápàbèrè fọ́pẹ́ ó tanná rokoṣo fún wa ká mọ́ fi ríran ó tún sọlá ó tún fẹ́ pa ọjọ́ wo là á tún búrèbúrè tá a tún rẹ́yẹ tó rẹwà bí ọ̀kín ọjọ́ wo là á tó fẹ́ ríru ẹyẹ tó daṣọ lábúra Sheikh Ibrahim Yunus Balógun ìmáàmù àgbà fún gbogbo ìlú ìkírun àgùnbẹ́ akọni ṣe wẹ́rẹ́ akọni lọ àádọ́ká àdèrè ayé òpin náà nù ó ìgbẹ̀yìn àwọn àràbà ńláńlá mẹ́ta tó wó lulẹ̀ yìí tó ní wáàsí gbogbo ẹni àfirólé tó ń torí jíjẹ lu kówókówó ẹ̀sùn mọ́ mi o ìgbẹ̀yìn lójú gbogbo ohun tí mo wí lábẹ́ gé alẹ́ lẹ́bọ̀ o ètí akẹrùn ṣòfò ọ̀pọ̀ ẹ̀dá ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ronú sí ipa tó kó kóhun gbogbo tó polúkú mu sú o kí gbogbo ìlú tó dàrú gùdùgùdù ronú sí iye tó gbà sápò yá a pín kó kan ọmọ tó bí kí wọn ó fi jẹ́ ohun tí wọ́n wáyé wá jẹ́ nínú rẹ̀ o sóògùn àṣegbé kó o sì ṣe tọ̀wọ̀ ń bẹ̀ ọjọ́ tí ikú bá dé ní kúrákútà pín o ọjọ́ o bá dàbẹ̀ gbé ló da gbogbo ẹ̀ lẹ̀ gbogbo ohun tó jẹ pátá lọ́mọ ó san o gbogbo ohun tó wù níwà pátá ẹ̀san ń bọ̀ ojoojúmọ́ ni o máa ń retí ọba aládé ẹlẹ́san o ìkírun àgùnbẹ́ ìlẹ̀kẹ̀ já ìlẹ̀kẹ̀ ojú sobọ̀rọ̀ ọjọ́ wo la tó fẹ́ lọ́ba o ọjọ́ wo la tó fẹ́ ṣètùtù tára ó tùlú kólówó ọba ó bá wa dáwọ́ wíwọ́ retẹ́ dúró káyé gbé ńlá ẹni bí ẹni nínú wa sí o káyé gbé gbogbo oyin tá a fi ń safárá bò méèpẹ̀ ẹ̀jẹ̀ ayọ́nu síra wa ká fi bẹ olúwa o kò síbi tọ́lọ́run ọba ṣẹ̀dá ò sí àmọ́ ibi tí a bá ti fẹ́ ìfẹ́ kù ó ṣeé ṣe káàwọ́ ọlọ́run ọba tì ń bẹ̀ wọ́n o ìwọ ò jù mí èmi ò jù ọ́ ilé ayé ẹsẹ̀ mẹ́fà ní o gbogbo wèrè la fi ń wo wèrè alẹ́ lẹ́rù bí orúkọ ọ̀rẹ́ mi o Ọlálékan Ìsọ̀lá ẹyẹ mi ò déédéé bà lórùlé ohun tá a mú ẹyẹ rí lẹyẹ wá sọ o èmi ò fẹ́ kọ́rọ́ ìkírun àgùnbẹ́ ó dàbí tìlú kan òkè ọ̀hún tí gbogbo ọ̀dọ́ ìlú fìlú bàbá wọn lẹ̀ tí wọ́n ń lọ fi gbogbo ohun tí wọ́n ní tún ilé bàbá oníbàbá ṣe o tí gbogbo ọ̀dọ́ ìlú gbé gbogbo ohun tí wọ́n ní tàfájèjì tí wọ́n wá ń lọ ṣàtìpó lẹ́yìn odi àbí wọn kíni wọ́n rí wọ́n ní kọ̀kọ̀ ayé dùn ju kọ̀kọ̀ ọ̀run lọ ní o ọmọ atẹ́niwíjọ́ ó jẹ́ ohun tí mo rí tí mo fi ń ké tantan o ìkírun àgbà mo gbé adájọ́ àgbára wá ìrẹ̀lẹ̀ mo kò ẹnu wá òkò àtòrí ipá àjọmọ bíbí inú akin agara títí omi ya wọlé wa ògiri wa lanu gàdàgbà aláǹgbá sì wọbẹ̀ ká fi inú ko inú ló lè kó wa yọ o ká fèrò mọ́ èrò la fi lè jàjà sẹ́tẹ̀ tá a bá tún tẹra mọ́ lúlu kóńkó jábélé ògùn lè kó wa o Ọlálékan Ìsọ̀lá onígègé ọ̀rọ̀ Ìdòwú Ẹ̀ṣọ́ ọmọ Sọ̀fẹ́là ọmọ Atẹ́niwíjọ́ mo jíṣẹ́ tá a rán.